níjọ́ tí ẹ kọ́kọ́ débí pẹ̀lú àfàwà Fọlọ́runṣọ́ tẹ wá dọ̀ mi pẹ̀lú Muyideen kí ni mo sọ fún yín. Ṣé àmàlí rẹ̀ ní láti gba ẹ̀sìn ìsìlámù gbọ́dọ̀ rẹ̀ jù ẹni gbọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀dà sí kankan lórí ẹ̀kọ́ nípò fún ìgbìyànjú ìtà tí bá ṣe ẹ̀sìn tó wà bẹ́ẹ̀ lọ́kàn ọ̀kan yìí ẹ̀sìn ìsọ́láìtì láti ṣe ìsìlámù padà náà ní ìrẹ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìsìlámù náà wọ́n bí ìlú sí. Òun ò sì dédé lọ sí ṣọ́ọ̀ṣì wọn gan àwọn ni wọ́n gbé òun lọ torí òun sí ẹ̀sìn kankan láti ilẹ̀ tó tẹ́lẹ̀ àwọn náà wọ́n gbé òun lọ tó dìde ní Ísírẹ́lì ìṣòlè náà ni wọ́n padà sí ẹ̀sìn ẹ̀sìn. Tọ́ màmá lórí ọ̀rọ̀ 5 million tí Chief Kọ́lá Olóòtú sọ nítorí Ọlọ́run ẹ lọ pàdé ìjọ kan tẹ́ ẹ̀ mọ́jọ́ náà kí lẹ rí sí i. Ẹnìkan kò sọ̀rọ̀ kankan fáwa tàbí bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́ ní orí rédíò láti ìjẹta táwọn èèyàn ń pè mí ẹnu kú oríire àbá kankan sọ̀rọ̀ owó kankan fún ẹnìkan kan bá wa dá méjì mọ́ owó kankan àwọn ọ̀rẹ́ nìkan kan ní ìrí gbọ́ kò sẹ́ni kan tó sọ fún wa pé owó fún wa níye kan kò sí ẹnìkan kan. Ibo ni bàbá Kọ́lá Olóòtú tí wàá gbọ́ yẹn. Èmi àmọ́ bí wọ́n ti gbọ́ orí burúkú tí wọ́n sọ ọ́ ká láti ìjẹta ẹ bọ́ sí pé. bẹ́ẹ̀ tọ́lá gbàdàgbà ni wọ́n bẹ̀rẹ̀ káwọn ọmọ ṣe wí eléyìí tí ẹ̀ bá lè tún nǹkan ṣe ipò tó ń wí ẹ máa gbọ́ ká ẹ wípé mo wí bá tẹ́ ẹ̀ bá lè tún nǹkan ṣe èyí bá nǹkan jẹ́ ẹbí mọ̀ tí yín tẹ́ ẹ bá sì rò mú ìdílé ìdọ́lọ́ wọn fi sẹ̀sán lórí nǹkan mi tí yín ẹnì ẹbí ọ̀rẹ́ nìkan kan ọmọ mi ò sì rẹ́ nìkan kan kò sì gbélé àfa kankan ilé èèyàn tí a ní ń gbé bí ẹbí wa ní ń gbé nígbà tí wọ́n lé ìyàwó náà sọ pé kò níbi tí ó kàn sí á ní níbi tí ó gbé sí ọ̀nà ẹbí tí ẹ lọ́mọdé gbé o ẹnìkan kan fọ́ sọ̀yà fẹ́mi o mùsùlùmí kankan ò sí fọ́ sọ̀yà kankan àti lọ́bì kankan lẹ́yìn bíbí ìgbà táyà bá sì wálé lẹ́yìn ká wá kí irun jímọ̀ ká lọ ó tún parí kò sí kankan tá à ń ṣe é bí àwa àwọn ìríra gan lẹ́yìn bàbá wa kí irun báyìí àwọn ọ̀rẹ́ ń sọ lọ pátápátá tí wọ́n sọ jáde o ìṣẹ́ni tó promise ọmọ tèmi ní kankan àyàfi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ bàbá ń díje àánú sọmọ mi. Màmá Ọlọ́run ti ẹ̀dìdì àánú sí torí wípé ṣe rí gẹ́gẹ́ bá ṣe ń sọ Muyideen ẹ̀sìn Islam mo tó ń sọ gbogbo ayé ní gbọ́ yìí o kìí ṣe ẹ̀sìn pé ìtẹ̀lẹ́ fún mi ń kọ́ o kò sádéhùn kankan ṣùgbọ́n tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa dáṣọ ọ̀rọ̀ mùsùlùmí ọ̀dáṣọ rú ọ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa ń bà sírí mùsùlùmí ọba sírí ẹ̀ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa ń fún mùsùlùmí lóúnjẹ ó fún ọ lóúnjẹ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa ń gbé iṣẹ́ alálùbáríkà téèyàn ó lè bọ́ ìyàwó bọ́ ọmọ bọ́ ẹbí bọ́ ará ló gbé fún ọ so ọba tí máa ń kọ́lé lé mùsùlùmí lórí yóò kọ̀ fún ọ ṣùgbọ́n ẹnì kankan ò promise ẹ pé àbí mo bá ọ kéde owó tó bá yẹ mo bá kéde owó ẹ̀yin èèyàn ti máa ṣe bórí platform náà lẹ́ẹ̀tì gbọ́ mò ń gbé sí orí platform fún ìgbà àkọ́kọ́ nsìn in tó dẹ̀ fà á òun ni in tó fẹ́ jọ mọ́ ìgbà ìsìláàmù ló kọjẹ́ tí bàbá Kọ́lá Olóòtú sọ pé àwọn àfáà kan ní ẹgbẹ́ o àwọn mùsùlùmí kan ní ẹ̀tọ́ ọ̀dọ́ o àlájà kan sọ pé tí ọba lè mutí fún oṣù mẹ́fà ibà mùsùlùmí ló kọjá nìyẹn náà àlàlájà kẹkẹ ọ̀rọ̀ yẹn sìn yóò jọ bí ẹni pé mùsùlùmí èfihàn tí kọ́ndíṣàn kò tó sàánú èèyàn mùsùlùmí tó bá fẹ́ sàánú yóò sàánú ní ẹ̀sìn tí wọ́n sọ pé ẹ̀mọ̀ ẹgbẹ́ yẹn kọ́ndíṣàn ó nọ́mbà ká sọ wípé Muyideen mọ́ mutí mọ́ mọ́ ta tẹ́tẹ́ mọ́ mọ́ ṣògùn ẹ̀ mọ́ ẹnìkan sẹ́ndì kílípù kan sí mi kó tó di wípé mo wá jímọ̀ ìyẹn gẹ́gẹ́ ó wá fọ́ mi lórí gan kílípù yẹn ẹnìkan ló ṣe ẹni àwọn sọ pé Muyideen ní olówó ó ní 5 million sọnù ní ìmọ̀ blọ́gà tó gbé nǹkan yẹn bí mo máa gan mi ò ní láti bú mi ò mọ́ nítorí náà gbọ́ ló sọ̀rọ̀ lórí àwọn àwọn pé ọ̀rọ̀ 5 million yìí wọ́n mọ̀ tó ti káàkiri ayé so ẹnìkan ní Muyideen ní ó ní 5 million sọnù owó 5 million yẹn
wọn lè ọwá tọrọ 5 million wọn ò lè fi ta tẹ́tẹ́ wọn ò gbà bá àkọ́kọ́ náà bó ṣe wà yìí mùsùlùmí ni àwọn láti protect rẹ̀ èní ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá ṣe mùsùlùmí gan èèyàn bíi tíwádẹ̀ sáàtì so in tí ẹ bá ṣe tiẹ̀ ká mọ́ sọ pa rẹ̀ so níparí ẹ̀yin èèyàn wa káàkiri ayé pápá jùlọ èyí tọ́lọ̀ ní kẹ́ ẹ lẹ́nu nínú ayé yìí tẹ́ ẹ ti hàn tẹ́ ẹ ti jẹ́ èèyàn ìjẹ́ èèyàn yín aṣọ jẹ́ èèyàn ọlọ́run ní fàyàmọ́ ìlọ́run kò ní jọ́ fàyàmọ́ ìlọ́run tọ́lọ́ ìbànkan jẹ́ aṣọ jẹ́ èèyàn ọlọ́run ní jọ́ fàyàmọ́ ìlọ́run kò ní gbó kò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá lè súnmọ́ ọ̀gá Àgbàlá Gabriel ẹ bá fún wọn ní ìmọ̀ràn tó jẹ́ ìmọ̀ràn gidi pé kí wọ́n má jẹ́ nǹkan èyí ó di tí àwọn tí wọ́n wá jẹ́ olófin tí wọ́n tọ́ bọ̀ kí wọ́n fi sọ pé tọ̀ gbogbo ayé Muyideen Àgbàlá Gabriel adéwà gbélé rẹ̀ ó lóun ò gbélé mọ́ ilé rẹ̀ dẹ̀ ni afẹ́ta tàbí àwọn akẹ́tìrà kọ́ wá gbowó ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ni ó tà sí pé maturity Àgbàlá Gabriel ó délẹ̀ dáadáa mo rí pé he is a matured person. I am not flattering him. Maturity tí mo rí fà sí lára Àgbàlá Gabriel ni wípé when he did wrong to Muyideen, he apologized on time. Nígbà tó sọ pé àwọn lù ú, àwọn bá wí, àwọn tí ẹ̀mọ̀ káwọn ọmọ ìjọ náà ti lù ú. Wọ́n dẹ̀ apologize báwọn yẹn sọ pé wọ́n yẹ kó apologize. Kò dẹ̀ máa dọ́gbọ́n níbi apology ẹ̀. Ó apologize straight away. Téèyàn mọ̀ pé no ẹni yìí ó sóbà. Nínú òfin ẹ̀sìn rere àtòfin ayé téèyàn bá ti sóbà part of bá a ṣe fẹ́ bínú tó ó ti reduce. Èèyàn gan tó bá fẹ́ dájọ́ yẹn á tẹ́ńpà justice yẹn pẹ̀lú mercy lọ́yà ṣé mo ń gbà á. So ìyẹn yàtọ̀ sí pé káyọ̀ Àgbàlá Gabriel ńlá gidi pé mo nà náà nìyẹn táwọn ẹ̀dẹ̀ wo age difference tó wà láàrin wọn pé ọmọ iye ọdún báyìí ó na ọmọ iye ọdún báyìí tó ga jùlọ láì fi pé wọ́n mú wá gẹ́gẹ́ bí wèrè pé bá a so mọ́lẹ̀ tó bá so wèrè mọ́lẹ̀ tó bá nà is part of treatment fún wèrè but ṣé throughout tó lò ń bẹ̀ wọ́n so ọmọ náà jù so alhamdulillah so definitely kìí ṣe pé ó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè so ibùdó nǹkan tó bá yẹ kó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè kò ní jẹ́ pé ilé náà ní Àgbàlá Gabriel ló sọ pé òun fẹ́ kọ́ fún ó mọ̀ pé kìí ṣe wèrè ni because tó bá jẹ́ pé wèrè ni Àgbàlá Gabriel náà wá sọ pé wọ́n kọ́lé fún element of fraud ó tún ti wà bẹ́ẹ̀ báwọn lọ́yà sí bẹ́ẹ̀ ni ẹ tọ́ mọ̀ pé insane ni tọ́ pé insanity wà pẹ̀lú èèyàn next thing lọ́wọ́ àṣọ pé kọ́ kọ́lé fún no a jẹ́ pé Àgbàlá Gabriel gan fi ní ìtọ́kà lọ́rọ̀ bọ̀bọ̀ yìí òní ilé òní iṣẹ́ òní marriage definitely ó ti mọ̀ pé kìí ṣe wèrè so ẹ tí ẹ wá ṣe wèrè ó ṣe tó hàn náà okay but tó ti wá náà it was a mistake Àgbàlá Gabriel ó dey apologize kudos to him that means he's a matured person èní nìyẹn nǹkan kejì tí mo mọ̀ pé this man is matured ó ní pé bọ́dọ̀ ṣe ń wá níwá tọ́rọ̀ ń wá lẹ́yìn táwọn èèyàn ń dá lẹ́bi ẹni tí ó yìn ẹni tí ó bu kò sọ kankan he kept quiet so ó mìíràn pé ó ṣeé ṣe pé Àgbàlá Gabriel náà ó ń digest àwọn ọ̀rọ̀ yẹn ó wá ń wo ibi tóun náà ti ṣe mistake léètọ́ yẹn pé èèyàn ò lè mórí bọ́ bí kò ṣe mistake àwa náà lè ṣe ẹlòmíì náà lè ṣe so Àgbàlá Gabriel is a matured person mo wá fẹ́ kí maturity yẹn náà ó débi k'Àgbàlá Gabriel ó sọ publicly pé ilé yìí àwọn value ẹ̀ àwọn náà kúkọ àwọn ọmọ ètò jẹ́ àwọn fẹ́ sanwó rẹ̀ fún Muyideen kí n ti rùn kọ́ tán lẹ̀ so Àgbàlá Gabriel ọba wa tà fún Christian member mi kan tà fún bí wọ́n bá dẹ̀ fẹ́ filẹ̀ kó wà lára àwọn property church náà ni so kí Allah subhanahu wa ta'ala kó bá àwọn Àgbàlá Gabriel lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ láti